Yorùbá ní ọwọ́ epo láráyé ń báyàn lá, wọn báyàn láwọ́ ẹ̀jẹ̀. Ṣé rí ilé ayé kò sí nǹkan tá a lè ṣe tá a lè tẹ́ aráyé lọ́rùn. Àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan, àìmọye èèyàn ló yẹ pé wọ́n kàn wá sórí péèjì wọn, wọ́n máa bú wa. Kò sí nǹkan tí wọ́n ń sọ tán. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Queen Naomi kò ń ṣe ìdùnnú èèyàn kankan. Kò dẹ̀ ń ṣe ìdùnnú àwọn náà. Ipe nǹkan tó ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan là ń rí tó ń sọ lórí social media. Kò sí orúkọ tí wọ́n pè wọ́n tán. Wọ́n ń pè wọ́n ní ritualist. Mo gbọ́ ọ̀rọ̀ èèyàn kan tó ní kí ló dé tí Queen Naomi lọ fẹ́ olórìṣà nígbà tí wọ́n mọ̀ pé wọ́n ò ní dúró síbẹ̀. Ipe ojú kòkòrò ló bá wọn débẹ̀. Ipe àwọn àtìyá wọn, wọ́n lọ sí palace kábíyèsí. Wọ́n lọ ń ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ níbẹ̀. Gbogbo family wọn lọ bẹ̀. Wọ́n ní ìgbà tó wá yá, ìgbà yẹn náà wọ́n mọ̀ pé wọ́n lè fẹ́ olórìṣà mọ́. Kò sí nǹkan tí àwọn èèyàn ò fi ẹnu wọn sọ tán lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí nǹkan tó ṣẹlẹ̀ yìí tí ò bá ṣẹlẹ̀, ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan táwọn èèyàn ń sọ yẹn, ṣé ẹ mọ̀ pé wọ́n ò ní sọ? Tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn ò kú, tó jẹ́ pé wọ́n ṣe program yẹn, wọ́n ṣe conveniently, táwọn ọmọ gba gift wọn, everything lọ smoothly. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń sọ yìí, ṣé ẹ mọ̀ pé wọ́n ò ní sọ? Bí ilé ayé ṣe rí nìyẹn. Kò sí nǹkan téèyàn ṣe fún aráyé tí èèyàn lè tẹ́ aráyé lọ́rùn. Abánijẹ nídìí mọ̀dàrú òun ni àwọn ọmọ Ádámù. Àwọn ọmọ Ádámù ọwọ́ epo ni wọ́n ń báyàn lá, wọn kì í báyàn lá owó ẹ̀jẹ̀. Ọjọ́ tẹ bá ní ìṣòro ẹyọ kan báyìí, lẹ máa rí táwọn ọmọ Ádámù tán máa sá lọ. Tẹ́ẹ̀ní gbúrò wọn mọ́. Gbogbo àwọn tó ń bú Queen Naomi yẹn, ṣó ti yé yín, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà tó jẹ́ pé wọn ò lè ever bú Queen Naomi nígbà tí Queen Naomi ò ní ṣòro. Ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí Queen Naomi ò ní ṣòro, wọ́n máa wá bọ́ ṣe máa bá Queen Naomi ṣe ọ̀rẹ́ ni. Ṣùgbọ́n ní ìsìn tí Queen Naomi ti ní ṣòro, kí lẹ expect? Gbogbo wọn, ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí wọn á sọ̀rọ̀ sí wọn. Ẹlòmíì ò ní nǹkan míì tó wá sọ ju pé wá bú wọn lọ. Woman kan mi ìrántí orúkọ ẹ̀, ó blast Queen Naomi tó jẹ́ pé ó bú wọn tó jẹ́ pé ẹ máa rè pé òun àti Queen Naomi jọ ń gbénu ilé ni. Ara àwọn tí àwọn sisi gbogbo yìí tí wọ́n san owó fún wípé kó máa blog Queen Naomi ni. Wọ́n tún ti bẹ̀rẹ̀ nìyẹn. Ṣó ti yé yín? Ẹ mọ̀ pé ńgbà kan náà wọ́n blog wọn. Ṣùgbọ́n Queen Naomi ò sọ̀rọ̀, kò dá wọn lóhùn. Nǹkan táwa yìí fi jáde nìyẹn. Mi mọ̀ Queen Naomi rí nà. Ṣùgbọ́n mo kàn dìde láti support Queen Naomi torí mo rí pé pẹ̀lú bó ṣe ń bú Queen Naomi tó Queen Naomi ò sọ̀rọ̀. Ṣó ti yé yín? Ẹ̀yin èèyàn lé. Ṣé rí àsìkò yìí, àdúrà la need láti máa gbà fún Queen Naomi o. Torí àwọn èèyàn á sọ̀rọ̀. Àwọn èèyàn á bú wọn. Àwọn èèyàn á bú gbogbo family wọn, àwọn èèyàn á bú. Ẹni yìí gan, ó tún bú màmá wọn gan. Ó bú màmá wọn. Mo gbọ́ téèyàn kan ní màmá wọn ò yọ mí lójú. Ṣé ẹkún ló ń sun yẹn? So, kí ni a fẹ́ ṣe? Ṣé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí ni wọ́n máa attack ni? The only thing tó lè ṣe ni pé kán dákẹ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó máa kọjá lọ nà. Ní agbára Ọlọ́run, episode rere ìdùnnú ayọ̀ ni wọ́n tún máa mú. Èèyàn kan tún sọ fún mi, ó ní àsìkò yìí, ó ní Ọlọ́run mọ̀ọ́mọ̀, ó ní nǹkan kan fi ṣe nínú ayé Queen Naomi ni. Wípé a máa rí nǹkan tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. Wípé adùn ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn lé. Àdúrà wa ni Queen Naomi need o. Àdúrà wa ò ní Queen Naomi need. Ẹni tí ó bá ran Queen Naomi lọ́wọ́ ní ìgbà tí wọ́n wà nínú ìṣòro yìí, ó ní a lè kí ní alákíkanjú ènìyàn. Ẹni tó Ọlọ́run bá dẹ̀ fi sọ́kàn wípé kó ràn wọ́n lọ́wọ́ ló lè ràn lọ́wọ́. Tí Ọlọ́run ò bá fi sí ọkàn anybody láti ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run á gbé aláàánú dìde fún rẹ̀. Ọlọ́run nìkan
ló máa gbé aláàánú dìde láti ràn wọ́n lọ́wọ́ o. A lè force anybody láti ṣe. Gbogbo bí wọ́n ṣe ń pariwo kéèyàn kan dìde kó lọ ràn wọ́n lọ́wọ́, kí ẹni báyìí dìde kó lọ ràn wọ́n lọ́wọ́. Tí Ọlọ́run ò bá fi sí ọkàn àwọn ẹni yẹn láti ràn wọ́n lọ́wọ́ ńkọ́, kí la fẹ́ ṣe sí i? Ṣùgbọ́n èmi mọ̀ pé olódodo kò ní kú sí ipò ìkà nítorí pé oore ni Queen Naomi ṣe. Everyday ni màá máa sọ. Oore ni arábìnrin yìí ṣe. Àánú ni arábìnrin yìí ṣe fún gbogbo àwọn ọmọ yẹn. Kò wù wọ́n láti pa ọmọ kankan nítorí pé inú wọn ò dùn bí àwọn ọmọ yìí ṣe lọ tira wọn pa. Wọn ò tí bẹ̀rẹ̀ program náà tí gbogbo wọn fi ń tira wọn pa. Wọ́n ní àwọn family mi ń sọ ọmọ wọn látorí fẹ́ǹsì sí òdì kejì. Ẹ rí pé ọ̀dájú làwọn family mi. Àwọn òbí mi ọ̀dájú ni wọ́n. Báwo lèèyàn á ṣe bí ọmọ tó máa mú ọmọ ẹ tó máa sọ láti orí fẹ́ǹsì sí òdì kejì? But àwọn ìjọba wa wọn ò rí gbogbo yẹn o. Ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ìjọba wa ń rí. Ọ̀tọ̀ níbi tí wọ́n dojú kọ. Ọ̀tọ̀ níbi iṣẹ́ tó ń ṣe. Ṣé tí ìlú wa tó bá rọ̀ wá lọ́rùn, ṣé àwọn èèyàn wọ́n máa jáde nítorí 5,000 naira wọ́n láwọn oúnjẹ kiri? Ìgbà tí ò sóúnjẹ ìlú tìlú kan gógó, kò sóúnjẹ, kò sépo, kò sí nǹkan kan. Nàìjíríà kan dry ni. Àwọn tó ń jalè kiri tó ń pa àwọn èèyàn, àwọn ìjọba wo ò rí nǹkan kan ṣe sí náà. Ẹni tó bá wá lóun fẹ́ ṣàánú, àwọn ni ìjọba wa máa wàhálà àti ìdààmú ni wọ́n máa fi lọ. Ṣé irú nǹkan báyìí, ṣé ẹlòmíì tó ní lọ́kàn láti ṣàánú, ṣó máa fẹ́ ṣàánú mọ́? Wọn ò ní fẹ́ ṣàánú mọ́ torí wọ́n á ní àwọn ò lè ṣàánú kí wọ́n wá máa dúnkokò máwọn létà. So ẹ̀yin aráalé, kò jẹ́ bó ṣe jẹ́. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ti àjọ́ǹde kéèsì wọn sí January 13. Wọ́n ní magistrate court tí wọ́n dẹ̀ lọ, wọ́n ní wọn jẹ́ kán gba bail wọn. So ìtorí ẹ̀ ni gbogbo wa fi ń pariwo, tá a fi ń rọ àwọn ìjọba kí wọ́n tú Queen Naomi sílẹ̀, kó jẹ́ kán máa lọ ilé so that wọ́n á lè gba ilé lọ sí court ní January 13 yẹn. Bí mo tiẹ̀ tún ṣe gbọ́ gan, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti sign fún wọn fún trial. Èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún wọn. Á gbé aláàánú dìde fún wọn, á dẹ̀ fi wọ́n sílẹ̀. Á fi ojú àánú wọ̀ wọ́n, wọ́n á dẹ̀ fi wọ́n sílẹ̀ níbi tán wà ní agbára Ọlọ́run nítorí pé wọn ò ṣẹ̀. Wọn ò dẹ̀ mọ̀dí tí gbogbo irú nǹkan báyìí fi ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo rọ gbogbo àwọn family tí ọmọ wọn kú kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi yèdénú nítorí pé ọmọ kì í ṣe nǹkan kékeré. Ṣùgbọ́n èmi mọ̀ wípé Ọlọ́run á bá wa rọ̀ wọ́n lọ́kàn. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run Elédùmarè ọba láàánú á jẹ́ kí gbogbo wa ká ṣe ọdún ayọ̀ o. Láburú kò ní jẹ́ tiwa o. Wàhálà kò ní jẹ́ tiwa o. Ìdààmú kò ní bá ìkọ̀kan nínú wa o. Mo mú ọ̀rọ̀ yìí wá nítorí mo gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ lórí social media. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tó lè jà fún Queen Naomi. Ẹ máa fi àdúrà ran Queen Naomi lọ́wọ́. Àdúrà ni Queen Naomi need ní ìsìn. Ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn tó dẹ̀ ń bú wọn, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kán máa bú wọn. Ìgbà tí wọ́n ní wọ́n máa sọ̀rọ̀ ní, àsìkò wọn láti sọ̀rọ̀ ní. Ṣé tí Queen Naomi bá jáde ní ìṣiṣẹ́ wọn ní dákẹ́? So kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Orúkọ mi ni Máṣọlá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Àní fọwọ́ gbọ́mọ sí o. Ago ìbànújẹ́ ò ní lù ní ilé ẹnì kọ̀ọ̀kan wa o. Òkè òkè ni ọlá yín.
a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.